gbogbo tíyàwó mi ò mọ̀ ṣe ni step mother ẹ̀ mọ̀ ṣe àǹtí Ṣeun. Tí step mother ẹ̀ bá ń fà mí lóko báyìí tó bá ń mu okó mi, ẹ má rò bóyá wọ́n gba degree inú okó mímu ni. Step mother ìyàwó mi wọ́n ti mu okó mi rí ńjọ́ kan débi wípé gbogbo orí okó mi báyìí ló fẹ́lẹ́. Wọ́n á máa fi ice block mú, wọ́n á máa foyin mú, kò sí nǹkan tí mo kì í fi mú. Mi ò ṣe nǹkan tí ò dáa o. Èmi àti step mother ìyàwó mi ti ń fẹ́ra wa kí n tó fẹ́ ìyàwó mi o. Kódà àwọn gan wà nínú ẹni tó jẹ́ kí n fẹ́ ìyàwó mi. Mi ní parọ́ fún yín. Step mother ìyàwó mi, àwọn ni mo kọ́kọ́ mọ̀. Níbi tí mo ti kọ́ṣẹ́, ibẹ̀ ni wọ́n ti ń ta ọjà. Báwo la ṣe wá pàdé ara wa? Ọjọ́ tí mo kọ́kọ́ máa bá wọn lájọṣepọ̀ gan, inú ṣọ́ọ̀bù wọn gangan mo ti bá wọn lájọṣepọ̀. Ọ̀gá mi náà ń fẹ́ wọn o. Ìdí tí èmi àti wọn fi jọ di ọ̀rẹ́ nìyẹn. Step mother ìyàwó mi yìí, mi ò mọ ìyàwó mi mọ́ wọn nígbà yìí. Èmi ń kọ́ṣẹ́ ní inú ọgbà tí mo ti ń kọ́ṣẹ́, ibẹ̀ ni ṣọ́ọ̀bù wọn wà. Wọ́n ní kọ́ńtínà síbẹ̀. Wọ́n máa ń ta àwọn boxer, singlet ọkùnrin, ìgbà míì náà wọ́n máa ta jean, wọ́n máa ta top ọkùnrin tó bá wà òkè, wọ́n máa ń ta bàtà náà gbà mí, àwọn ọkùnrin náà ṣà máa ń tà. So ti yé yín. So ọ̀gá mi máa ra nǹkan lọ́wọ́ wọn àti ibẹ̀ lọ́jà pé àwọn ọ̀gá mi jọ ń ṣe wọléwọ̀de. Ó wá di ọjọ́ kan ni ọ̀gá mi wá rán mi sí wọn wípé kí n lọ síbẹ̀, kí n lọ kówó fún wọn, kí n dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n pe àwọn. Pé àwọn tí ń pe nọ́mbà wọn, wọn ò gbé. Mo dẹ̀ lọ bẹ̀, mo kówó fún wọn. Mo ṣe kówó fún wọn tán, wọ́n á ní ọ̀gá mi pé kẹ́ ẹ pe àwọn. Ló bá ní dúró. Ṣé ó ga sí lójú mi ni àbá o? Bí ti bá o. Ó ga o. Wọ́n sá sọ bẹ́ẹ̀. Èmi ò dẹ̀ mọ nǹkan tí wọ́n sọ. Èmi bá tèmi lọ tèmi. Ìgbà tó máa yá, wọ́n pe ọ̀gá mi. Wọ́n ní ọ̀gá mi kó ní kí n wá bọ́ ọ̀gá mi gba nǹkan. Mo bá lọ síbẹ̀. Wọ́n bá ní irú ẹ̀yọ̀nú wo ló ń lò? Mo ní ẹ̀yọ̀nú. Ẹ̀yọ̀nú bí ti bá o. Èmi ò lẹ́yọ̀nú kankan. Ṣé àwọn lè bá mi sọ̀rọ̀? Ẹ bá mi sọ̀rọ̀. Bó ṣe wá lẹ́ẹ̀kan rẹ̀ tó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn, ara mi ò balẹ̀. Mọ́mì Fatima, ara yín wo ni ò balẹ̀? Ara yín wo ni ò balẹ̀? Ẹ wo, mi ṣe ogun yẹn o. Mi parọ́ sẹ̀. Bó ṣe wá lẹ́ẹ̀kan yẹn, ara mi ò balẹ̀. Mo kàn ń wò pé ṣé mo ti ní disrespect ilé ni? Ṣé èkó olùkọ́ wá bá mi ní inú ṣọ́ọ̀bù? Mi lò kọ́kọ́ wá bá yín o. Mi lò kọ́kọ́ wá bá yín. Ọlọ́run ní kó bá yín o. Torí mo mọ̀ pé àwọn àtọ̀gá mi jọ ń fẹ́ra wọn. Ọlọ́run ní kó bá yín o. Mi ì jẹ oúnjẹ ọ̀gá o. Gbẹ́nu sàn ò jẹ oúnjẹ ọ̀gá bí ti bá o. Ò jẹ oúnjẹ ọ̀gá. Tó ṣe wà, má ní kó bá mi sùn ní sùn. Wọ́n sọ pé ò ṣe. Ẹ wo, ẹ jẹ́ kí n máa lọ. Bó ṣe fà mí padà nìyẹn. Ìgbà tó ń fà mí padà, wọ́n ní kí ló ń ṣe ẹ́? Àwọn èèyàn tí ń bọ̀, àwọn èèyàn wo ló ń bọ̀? Wọ́n bá súnmọ́ di gíláàsì wọn. Wọ́n dẹ̀ máa ń fà báyìí. Wọ́n bá sún kìíní yẹn sókè. O ò lè rẹ́ ẹni tó wà nínú ilé. Tí ì bá ṣe pé ẹni tó wà nílé tán ná. Ìwọ tó wà níta náà máa rí. Ìwọ tó wà nílé wà máa rí rẹ. Ìwọ tó wà níta wà máa ríra ẹni tó bá ń wọnú ilé. Ọba ní àwọn títí jọ ló ń ṣe ẹ́. Ẹ wo, bóyá kí n padà wá létà. Kí ni kó padà wá létà? Ibi náà ni jàre. Ibi bí ti báwo? Jọ̀ọ́ tó lọ lóhun jọ. Ṣòro ga yẹn. Owó nìkan ló ní pẹ̀lú kun ẹ̀dẹ̀nkù bí kun wọn ní mo mìíràn yóò yẹn kíní kan. Àǹtí Ṣeun. Ibẹ̀ ni wọ́n ti tọwọ́ di nǹkan mú. Nínú ṣọ́ọ̀bù wọn yẹn ni mo ti kó fún wọn. Bí mo ṣe ń bá wọn sùn náà pariwo. Ìwọ̀n ìyókù ẹ̀ dùn o. Kíní kan o. Pa. Èmi náà sọ́ọ̀dì nílò wọn lẹ́yìn. Pa. Débi wípé ìgbà tó ọ̀gá wa bẹ̀rẹ̀ sí ń pè wọ́n, ní wọ́n bá gbé kọ́ọ̀lù. Hello. Àwọn ránṣẹ́ ni. Ṣáwọn ò lè ránṣẹ́ mọ́ ni. Rárá, àgbà táwọn orí náà wọ́n ní káwọn pè ẹ́ pé ọmọ kó náà kò pé ìkọ́ ni. Mo ránṣẹ́ ló fi fóònù ẹ̀ sí bíbá. Okay, tó bá ti dé kó ní kó máa bọ̀. Bá ní káwọn bẹ̀rẹ̀. Olóko òun jẹ́ ti rọ̀ ń gbà yẹn. Òun ti dá lákòókò o. Wọ́n ní káwọn kóhun tó ṣe sí. So ẹlẹ́ẹ̀kejì yẹn, òun ṣe lọ́wọ́. Láti fi receive call yẹn, okó òun ti kú. Wọ́n ní kíni. Òun ní òun ò lè ṣe nǹkan kọjọ́ kó máa lọ. Ọ̀gá wọn ti ń sọ̀rọ̀ kọjọ́ kó máa lọ. Tó bá ní àwọn máa mú okó ẹ̀. Wọ́n bá ní mú okó mi sí báwo. Ó nù dé mọ̀ pé òun ò kí fi kí àwọn mú okó òun ṣeré. Oníṣòwò wọn ní mú okó mi sí báwo ní àwọn máa mú. Ní bó ṣe bẹ̀rẹ̀ tó kó òun nìyẹn. Wọ́n bá mú. Ó ní ọmọkọ ló ti mú okó òun bẹ́ẹ̀ yẹn.
ọmọ kékeré ni o ọmọ yẹn ò jọ ọmọ nígbà yẹn ọmọ yẹn ò jọ ọmọ ó dàgbà dùgbà ẹ̀kọ́ tí wọ́n yẹn tì lọ́mọ yẹn tó mú okòó bẹ́ẹ̀ yẹn táàmù tóun sọ yìí òun ti wà bí àbí 25 o òun ti ṣe tán ní ndkùn tó wá sọ pé òun fẹ́ kọ́ mílíọ̀nù oníṣòwò bó ṣe mú okòó báyìí tọ́ mú báyìí òun gbádùn egbọ́n òun gbádùn débi pé òun gbádùn òun gbà tóun dà sí wọn lẹ́nu ní bí òun ṣe dà sí wọn lẹ́nu òun kọ́ sùn sókò tó ń sókè ni òun náà òun ti lọ òun kọ́ mú fóònù òun bó ṣe jáde nìyẹn òun á ronú lọ pé ẹ̀hún bìnrin ló mú okòó òun báyìí so ibi táwọn ti bẹ̀rẹ̀ nìyẹn láti gbà yẹn tí òun bá ti wà lẹ́sbíìsì òun á lọ sínú yẹn inú ṣọ́ọ̀bù wọn yẹn òun á sáré fún wọn dó pàápàá ìgbà tó yá òun àtọ̀gá àwọn jà wọ́n sọ pé wọ́n ti ń fẹ́ aláàjì kan so aláàjì tí wọ́n fẹ́ yẹn òun ló bí ìyàwó òun tóun padà fẹ́ lọ́dọ̀ wọn òun ọmọ méjì ló mọ̀ wọ́n mọ́ tí wọ́n bí gbà yẹn Fatima àti Daya so òun ò mọ ọmọ mi mọ̀ wọn ṣùgbọ́n tí ó jẹ́ àtó jẹ́rọ ọmọ yẹn bá ṣàbúrò yẹn lọ́mọ wọn ni àbúrò àwọn kọ ọmọ àwọn ni àgbà ọlẹ́bí wọn tó dàgbà tó báyìí ọ̀gá yẹn náà òun náà wà ní school òun dẹ̀ ti tán tóun òun ṣe tán ní ND òṣùpọ̀ tó máa ti kọ́ṣẹ́ tó kó ń lọ sí HND òun náà ní nǹkan tóun ní kó ń ṣe ọdún kan náà ló ní kó ń bẹ̀rẹ̀ tó máa fi lọ́ máa ṣe IT onígbà tó ní ọmọ yẹn di kíní kò ṣàgbà nọ́mbà ọmọbìnrin yẹn àwọn jọ ń sọ̀rọ̀ woman yẹn ò mọ̀ àwọn máa jọ ń sọ̀rọ̀ àwọn máa jọ ń chat àwọn ní kókó má jẹ́ kí woman yẹn mọ̀ pé kíní kan ní kó sí kó tó bá dé wọn ò kéré jù ṣáà má jẹ́ kí wọ́n mọ̀ láti bẹ̀ lọ bá ṣe jọ ń ṣe nìyẹn àǹtí ṣeun èmi àtọmọ yẹn náà àwọn oyún ara wa pọ̀tọ́ yẹ èmi padà sí school lọ sí HND mi òun náà school àjọ máa ń sọ̀rọ̀ ó máa wá sílé mi ní school ó máa lọ mọ́jú so mo ti ń bó òun gan lájọṣepọ̀ bọ̀ òun ò good kò tí ì já sí kò ń ṣe virgin o yà ó ti sọ fún pé òun ti ní boyfriend kan àmọ́ òbú ẹ̀ náà gboko mú o bọ̀ òun ò tí mo bá ṣe máa ń gèdè mọ́ okó àbá ṣe máa ń mu okó olóhùn tiẹ̀ fokó sẹ́nu rí òun ti sọ pé ibú títí yóò máa kíní kan so òun ẹ̀ṣẹ̀ ń kọ́ ó ní àmọ́ okó òun tí ìyá Fatima yẹn máa ń mu kò jẹ́ kí òun lè sọ wípé no sí kí sọ̀tún sọ ti yẹn pé okó òun tó máa mu àǹtí ṣeun òun ò lè sọ pé no kó má mu okó òun mọ́ torí pé ó máa yẹn tó bá ti ń bínú máa ní jẹ́ kí n máa mu okó ẹ̀ nǹkan tẹ́ mọ̀ kó ìkàtẹ́ máa fi mú mi náà nìyẹn onímọ̀ kó o máa gbókó lẹ́nu ó ní wá bẹ̀rẹ̀ sí mu okó òun báyìí ó ní ìtẹ̀ wà nítòsí ó ní ẹ̀ máa káàánú òun ó ní tó mọ̀ ṣe tó wọn máa pariwo ọmọdé ó kó pé a máa mú okó òun á tún mú okó òun báyìí ó ní the funny part ni pé ojoojúmọ́ new style ní ọ̀rọ̀ tiẹ̀ tó bá mú okó òun lẹ́nu tó ti gbọ́ ẹ̀bẹ̀ tó bá jọ́ kẹta jù tó bá fẹ́ mú okó òun ní next time tó bá fẹ́ mú okó òun báyìí ó lè pé adéǹdéré ẹnìkan ló máa gbé sẹ́nu tí ó mọ̀ ṣe sí ó ní àtìṣe yóò mú ahọ́n ẹ̀ àwọn afi dìbì tí ó máa ń gbà wọlé yẹn àwọn máa ṣe omi pé nǹkan kan gbé òun lóko nǹkan kan fẹ́ gbé òun lóko jẹ ó ní àwọn máa ṣe níṣòro ìgbà tó yá ó máa yẹn lóyún fún aláàjì yẹn ó bímọ fún aláàjì yẹn nígbà tó bímọ ọmọ yẹn táìmù bọ́sí táìmù ọmọ yẹn lọ́wọ́ bá wá sí ṣọ̀tún náà bá ti gbọ́dọ̀ dé tóun bá ti lọ sí skul òun bọ̀ wá sí ibi iṣẹ́ òun àgbélé yẹn tóun kọ́ yẹn oníṣòwò òun àwá síbẹ̀ nígbà tó máa dé wá síbẹ̀ àwọn àrí ọmọ yẹn àwọn àjọ máa sọ̀rọ̀ ní onídùúgbà fẹ́ tọ́ṣọ̀ ọmọ yẹn nìṣọ́ ní no this one is nobody is call me àwọn tó jẹ́ ìyá yín gan bí láti wọ́n ń do mọ́ òun máa sọ sọ́kàn wọn nobody is call nínú òun ò lè ṣe ó ní ẹ̀lẹ́rọ ọmọ yẹn kó ṣe láéláé so tó wá jẹ́ nǹkan tó yẹ pé òun tó fi pa ọmọ yìí òun fẹ́ fẹ́ òyìnbó wọn kò ká tóun bá ní òun fẹ́ fẹ́ ọmọ yìí ó máa tó ti bímọ fún aláàjì kò nígbà kí òun fẹ́ ọmọ yìí o ló bá jíjọ́ kan ó ní wọn sọ fún ọmọ yẹn ó ní wọn á bímọ ìgbà tó bí wọn gbọmọ wọn á kí wọn lé kíníkan ó ní wọn gbọmọ yẹn lọ́wọ́ ọmọ yẹn ṣe wá jọ mí báyìí láàrin gbogbo yẹn ni ọmọ yẹn ṣe wá jọ mí ọmọ yẹn jọ mí gan o ó ní òun ò mọ̀ pé nǹkan tóun sọ yẹn pé ọ̀rọ̀ tí ó máa bí ọmọ yẹn nù ni pé ẹgbẹ́ ọmọ yẹn ṣe jọ mí ẹ̀rí pé ẹ̀rí kọ́ ọmọ yẹn fọ ìka jọ mí ẹ̀rí kọ́ ọmọ yẹn fojú jọ mí àwa lílẹ̀ ọmọ yẹn jọ mí ọmọ yẹn jọ mí gan ó ní bóun ṣe ń sọ̀rọ̀ yẹn gbọ́ yẹn kúrò rẹ́ ni pé bóun ló mọ̀ ṣe wá jọ kí n tiẹ̀ pẹ̀lú ọmọ ni ọmọ tó bínú yáàdì gbogbo wọn láti bínú yáàdì yìí tí ó bá ti jọ mí ẹ máa gbọ́mọ lọ sílé ọlọ́mọ ni ó ní wọn bá jẹ́ ìṣeré bẹ́yìn ó ní wọn ṣàlẹ́ pé wọ́n yóò rẹ́rìn wọ́n yóò sọ kankan ó ní sáà ní ọmọ ìjọ mi gan wọ́n ṣe kíní kan ó ní wọn bá jẹ́ ìṣeré pa ọmọ ìjọ mi wọn bá jẹ́ ìṣeré kan ó nílò tó dẹ̀ ní tẹ́ bá rí ọmọ yẹn wàláhì mú ẹ̀bí mú òun ló ṣe rí sóò ló sọ́ka ọmọ ìjọ mi gan ọmọ ìkéré kò sẹ́ni tí kò lè mú ojú ẹ̀ nǹkan tí òun bẹ̀ òun pẹ́ ọmọ ìjọ mi gan ọmọ ìṣe kíní kan wọ́n ṣàṣeré ó ní wọ́n yóò sọ anything ó kàn ń hóun báyìí gbà tí ó wáyé tó wà ṣìjẹ tó wà ní kò náwó mọ ẹ̀ ń ṣọ́ pé ẹ̀ sì lọ lé ni pé ṣe fẹ́ dúró kan close ni ló bá ní irú ọ̀rọ̀ sí oorun ṣọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn ó ní ọ̀rọ̀ wo ni tó ní ọmọ yẹn jọ ẹ́ ó jọ ẹ́ bí ti báwo kí ló mẹ́ pé ọmọ tí mo bí jọ ẹ́ kí ló mẹ́ pé ọmọ tí mo bí mo
ó ní ẹ wo ọmọ ìbá kí fún mi gan kí ló ṣe o ṣe máa ní pọ̀ mọ́ mi jó ẹ irú jíjó òṣìwọ́ nìyẹn irú kí ló ṣìwọ́ nìyẹn torí bá ti jọ ṣeré o ti bí pé kí ní kọ̀ọ̀kan ní ọkàn irú nonsense wọ́n nìyẹn. ọ̀rọ̀ yìí àbí mi ọmọ jẹ́ mi ṣe wá di pé take care personal báyìí kí ṣe ó ní nǹkan mìíràn ni ó ṣe máa ní kó ó ṣe máa sọ yẹn láàrin gbogbo èèyàn bó máa yẹ ju èmi naturally olóhùn wa kò nínú ṣọ́ọ̀bù òun á lọ ó ní bó ṣe lọ yẹn kí ni ìwà gbé mi ní pé òun dẹ́ máa threaten wọn báyìí níbo yìí sọ fún mẹ́rin ni pé wọ́n á ṣe voice note sí mo mọ̀ kí mi ni mo lọ mọ́ o mo mọ̀ pé mi ni mo lọ mọ́ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe sí lẹ́yìn kó bá mi gbé ọmọ mi òun bá ẹ sọ̀rọ̀ òun kí fún mi òun fún mi lóhùn torí pé ojú mi lọ ṣùgbà 10 years lọ́wọ́ mi ni ṣé ti wọ́ 35 ni ṣé bí 33 náà sọ pé I am 25 years mo wá sọ fún ẹ wípé ọmọ mo kàn ṣeré pé ọmọ jọ mí ṣé mi mọ nǹkan tí mi ń sọ ni naturally tábàjọ ní tí nǹkan kò bàjọ́ wà láàrin mi àti ẹ̀ tí máa ní pé ọmọ jọ mí ṣó máa take care personal ni fún ìdí èyí ọmọ mi lọmọ yẹn a máa ṣe DNA test fún ọmọ yẹn a máa ṣe DNA test fún ọmọ tá à ń sọ yìí oníbo ṣe kò tó bá bẹ̀rẹ̀ sí pé òun ò píkẹ́ the next thing òun ti wà ní ṣọ́ọ̀bù bó ṣe dé láàrọ̀jọ́ yẹn náà àrọ̀jọ́ kejì nìyẹn kò dẹ̀ kí n wá ní Saudi ó kọ́ dé ni òun fẹ́ rí ẹ tí kò sì tẹ̀ fẹ́ rí mi ó ní ọ̀gá wọn dẹ̀ wà níta tó wọ́n wà tó gáwọn ti jọjà tó lọ́gà wọn fẹ́ fẹ́ sí ìyàwó kejì ó dẹ̀ lóun ò lè fẹ́ ọ̀gá wọn tó lọ́gà wọn ò lóko lọ́wọ́ òun ò lè fẹ́ púpọ̀ ọ̀gá àwọn kéré ló ṣe ní pé ó lọ fẹ́ ẹlòmíì so wọn àtọ̀gá òkè wọn sí ní good time bẹ́ẹ̀ náà ọ̀gá kí pé ó pé ewu ọmọ gbà tó bímọ gan náà jọ kíra náà kí pé ó pé ewu ọmọ wọn já wọn ní bó ṣe ní kò fẹ́ rí òun nìyẹn wọn á ní kí lè fẹ́ rí òun fún ẹ rí òun bí báyìí mo ò lè rí ẹni báyìí ká ló ń fẹ́ yọrí ẹ tí bá ṣe tán máa bá yín rárá wà á tẹ̀lé mi nísìnyí mo bẹ́ sí tán máa bá yín má fi èṣù ṣeré o wọn náà wà lọ wọn nígbà tó wá pẹ́ díẹ̀ òun wá lọ bá ní ṣọ́ọ̀bù kí lẹ́lẹ́ fẹ́ rí mi fún ẹ má lè ṣu mọ́ mi o ẹ má lè ṣu mọ́ mi mọ́ nǹkan tí mi sọ wọn ni òun sọ pé owó kọ́ ló lọ́mọ òun ṣe nǹkan oṣù nígbà táwọn ní àjọṣepọ̀ tán òun ṣe nǹkan oṣù kóun àtọkùnrin tó jọ lájọṣepọ̀ ọkùnrin ló lóyún o ọkùnrin ló lọ́mọ náà ò ní bá tiẹ̀ jẹ́ o òun ò ṣe kinní kan o kódà ṣe bóun mọ̀ pé wà tí ọmọkọ òun fẹ́ra àwọn fẹ́ra yín ṣóun dá sí pé má fẹ́ra yín ni òun fọwọ́ sí láti sin lọ ẹ máa fẹ́ra yín o bọ̀ òun àti àwọn ò ní nìkan papọ̀ mọ́ o ọkùnrin ló lóyún o pé Ọlọ́run ní ṣí ẹ kóbi tóun wáyé o kìnìkan wọn ni tó ẹ̀ẹ́dín káwọn má fẹ́ra tẹ́tẹ̀lẹ̀ so ẹ̀ẹ́dín káwọn má fẹ́ra so ẹ má sọ pé ẹ fọwọ́ sí ẹ ṣe kìnìkan sí ló ṣe ẹ ó náà ti ṣan asáyìn ìjọ rẹ yẹn ẹ̀yìn tí wọ́n ti ń fẹ́ra yín bẹ́ẹ̀ yẹn àti kìnìkan kọ́fà ọ̀pọ̀ kò sí pé bí ọ̀rọ̀ ọjọ́ iwájú láàrin mi àti ẹnìsìn àtijọ́ dáná Ọlọ́run sá sọ pé ókè àwọn ṣáà parí ẹ̀hún lọ ọ̀gá nígbè kí ló ṣẹlẹ̀ ní ẹ má dá wọn nù jàre ọ̀rọ̀ obìnrin ni jàre torí èmi àti ọmọ ọkọ wọn tá à ń fẹ́ra wa ni asáyìn ìjọ ẹ̀bẹ̀ àti ṣeun kí n má rò jọjú àṣègbéyàwó mo fẹ́ ọmọ yẹn onínú kò ló ti ń fẹ́ ní sìnkú ọmọ dáadáa ni o ní ọ̀dà àwọn ló ti kọ́ṣẹ́ kìnìkan àwọn sì fẹ́ra ṣùgbọ́n táwọn fẹ́ra wọn òun wà ọmọ yẹn ó wà nílé òun ṣe gbogbo ẹ̀ àlùmílíọ̀ tóun kọ́ lòun ṣe ń tòun ọmọ yẹn ó ń ṣiṣẹ́ àwọn jọ wà bẹ́ẹ̀ ìgbà tó ọmọ yìí ṣàlóyún òun ìbímọ ọmọ ẹ̀ ló wá síbẹ̀ torí ọmọ yìí ò ní ìyàmọ́ ara ìgbà tí ọmọ ẹ̀ wá ọ̀wọ̀ tá à ń sọ yìí ọmọ ẹ̀ náà ọmọ kan ṣo tó bí náà nìyẹn Fàlàjì yẹn ọmọ ẹ̀ náà ti dàgbọ́ ọmọ ẹ̀ náà ti wọ bí i 5 years kó tó ṣe pé bí a ti ẹ̀ fẹ́ra wa ṣe gbẹ tó ti yẹ yín ọmọ ẹ̀ gbé 5 years so ògbó tá à ń sọ yìí ọ̀yàwó mi fi lóyún ọmọ ẹ̀ náà tó wà bí 6 years sí 6 years so ọmọ ẹ̀ ló wá dó tì ọmọ ẹ̀ yóò ní wọṣọ kékeré o yóò wọṣọ kò ní wọṣọ tó máa bo ara tán àṣẹ kékeré báyìí ló máa wọ débi pípẹ́ tí mọ́mí òun gan wa mọ̀ ní pé táwọn ìyàwó ẹ̀ náà méjì ní àṣìbẹ̀ ọmọ ìyàwó mi ta lọ́mọ ìyá ìyàwó ẹ̀ yìí kí ló wá ń wò yìí wọ́n wọ mi kò ní borí ọyàn wọ́n wọ mi kò ní borí ìdodo èyí kí n wọlé ilé ọkọ ọmọ ẹ̀ fi wọ́n lẹ̀ àtijọ́ mọ́ra tipẹ́tipẹ́ sí obìnrin ṣáà sọ́ra o èèwọ̀ ni ò kí ń gún ìyá ìyàwó ẹ̀ mọ́ ìmí kí ni ẹ stop ẹ̀ ọ̀rẹ́ ìrọ̀kọ́ tó ṣẹlẹ̀ ní àti ṣeun ọjọ́ yìí ìyàwó mi ti wà nílé ó ti sùn ọlọmọ yẹn ń disturb ẹ̀ kò mọ̀ ẹ̀ jẹ́ kó ṣe kíní kan so mo pẹ́ kí n tó dé mo ṣe dé ó máa lè wá sílẹ̀kùn fún mi rásílẹ̀kùn
ìyàwó ẹ̀ ti sùn kí ni ìyá ìwọ tí ní báyìí náà wọ̀ kò dé kò dé sálẹ̀ bá ní ok òun dẹ̀ ti mu ọtí díẹ̀ kò ń sọ tí yẹn náà ló ń pa òun bẹ́ẹ̀ náà òun lọ ṣe fàájì mi bá ní mo mu ọtí ni mo mu ọtí mo ga o wo tó yẹ kó dédé kó lè máa sọpọ́tì ìyàwó ẹ̀ wo èmi á tó máa lọ o tó yẹ kó mi lè lóṣù mẹ́ta ń bí o àti ṣòkó mọ́ tọ́nì sìn báyìí ó sì ti lọ bí ọ̀sẹ̀ méjì so èmi á tó máa lọ o ẹ máa tọ́jú ìyàwó ẹ̀ níbo lè ń lọ ẹ̀gàn jẹ́ ń fáìn sí àbí nǹkan ṣe ẹ́ ta ló ń fáìn sí ṣe bẹ́ẹ̀ mà wá mọ́ kí ni mi ò mọ̀ yín mọ́ ẹ̀rẹ́ ẹ̀yìn náà lẹ̀ kí ló ń ṣe yín kí ló ń ṣe yín ó mọ̀ mí mọ́ àbí ṣé o mọ̀ mí mọ́ ni láti mo ti débi báyìí gbogbo bí mo ṣe ń ṣe ó kàn wọ́n ó ní ara kí wọ́n sọ pé ìyàwó ṣòwò mo bí ìyàwó ẹ̀ ó náà ti ṣeun ni mo ṣe bí mo máa ṣe gbé okó mi sẹ́nu nìyẹn okó tí mo ti ń gbó bọ̀ láti ta ẹ̀ ó kàn tú kíní bẹ́ẹ̀tì rẹ̀ tó gbé okó mi sẹ́nu wọ́n ní ìyàwó ó ti sùn dáadáa ni pé bẹ́ẹ̀ sí mo kó mi nìyẹn mo ṣe ó mọ okó mi tẹ́kí mo dà sí lẹ́nu wọ́n ara rẹ̀ wọ́n ní ṣé ẹ̀sìn lọ́lọ́sẹ̀ ní ọ̀la kẹ̀ ṣì máa dúró sí ìyá fún ìdọ́sẹ̀ méjì kí n fi gbádùn kínní náà ti sùn ó mọ okó mi mo dà ní o bọ́mọ yẹn ṣe ń ké àṣàyẹ ló bá ní òun wo fóònù wúmà yẹn ló bá bá voice níbẹ̀ voice níbi fóònù jẹ́ kí n wò nítorí mi fi wá dùn ní pé kì í ṣe pé bí ó di lórí WhatsApp ẹ̀ àwọn voice ta send síra wa òun ti delete ẹ̀ but òun wà nínú iCloud ẹ̀ so ó wá play ẹ̀ wá ní kí ó wò pé voice ẹ̀ lè jọ voice ẹ̀ voice mi kẹ̀ pé òun kàn fóònù wọn máa play orin the next one tó máa play ló bá play yẹn jáde voice mi kẹ̀ èmi kò lè léyìí bóyá kíní kan ni kò sí wàhálà nígbà di àárọ̀ ọjọ́ kejì bó ṣe àwọn ọmọ ẹ̀ bá bóyá ìyàwó mi ṣe lọ sí bedroom báyìí bá pe woman yẹn wípé má bá wọn sọ̀rọ̀ pé wo ìyàwó mi ti mọ voice yín o tó bá ti yá dọ̀la ti yá máa lọ lé o báyìí ló ṣẹlẹ̀ ìyàwó mi mọ̀ mo ní báwo ló ṣe mọ̀ kí ló wá sọ mo sọ pé mi kọ́ ni voice yẹn ni àṣé ìyàwó mi ti wà lónìí ọ̀nà tó ń gbọ́ nǹkan tá a sọ bó ṣe kànlẹ̀ fún ìwọlé nìyẹn pé òun ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ o àti ó wá sọ fún mi ó sọ fún stepmother pé ẹjọ́ nítorí ọlọ́ tó bá ti di ọ̀la kẹ́ máa lọ lé yín gbogbo nǹkan tó máa bá fún yín máa fún yín lé ní bá dọ̀la kẹ́ máa lọ lé yín enough is enough ó wá fèsì òun pé òun mọ̀ pé nǹkan kan wà láàrin yín òun mọ̀ pé ẹ̀ ń ṣe nǹkan kan papọ̀ àmọ́ gbogbo bí wọ́n ṣe máa ń wọṣọ tó máa wọ half naked ó máa ṣe kíní kan bọ̀ òun wò pé ṣé wàá lè jẹ́ bẹ́ẹ̀ ó lóun ò tiẹ̀ wá nǹkan kan evidence kankan because òun máa rí chat yẹn pẹ̀lú tiwọn òun ò rí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ó lóun kàn fi fóònù wọn máa play orin lòun rí i pé ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn ó ní dájúdájú olóhùn tó fẹ́ tú wọn láṣìírí ni wọ́n ní àjọ nítorí olóhùn pàmí síta kó kẹ́ tó fẹ́ra yín láti ń jọ ń bọ̀ rẹ̀ wá bọ̀ má bínú jọ wọ́n ní èmi náà ti gbọ́ mo ti gbà àmọ́ ẹ má délé èmi mọ́ tí má dé wà lé yín ẹ má fún mi poison o torí káwọn bá pa mí mo ṣe máa sọ fún èèyàn kan torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀dẹ̀ ní kí n má lè dáàdì mi mọ́ but ẹ má wà ilé mi mọ́ tẹ́ bá ti máa fẹ́ra yín ló máa fẹ́ra yín níta kò fa yín lọ́lọ́run lọ́wọ́ kí ẹ̀rí ọkàn kó máa jẹ yín gbogbo yàtí máa gbọ́rọ̀ kan lẹ́nu mi kò sí gbọ́dọ̀ mi fẹ́ yín mo rí jẹ́ ẹ̀tẹ̀ mú ní rárá pé jáde mi lọ fẹ́ èèyàn tó ti dàgbà dáadáa tí a lè máa tẹ́kì ẹ̀ wọ́n ní rárá àwọn fẹ́ ọmọ yìí kéré tó spire tó ṣe gbogbo ẹ̀ ọmọ yìí kéré tó spire náà tàn fẹ́ nìyẹn nísìn ok mo sọ fún mi pé wọ́n lè satisfy yín sexually wọ́n ní àwọn lè satisfy yín ṣọ́n satisfy yín lẹ́wọ́ tó ń bá ọkọ tèmi àbí ṣé jáde mi fẹ́ yín kẹlẹ́ bá wọn bọ́kọ mi lájọṣepọ̀ ni látọdún tó ti fẹ́ yín nígbà tó nínú ẹ̀yìn làwọn máa fẹ́ mo support wọn àwọn ẹ̀gbọ́n mi ò support but èmi ní last born èmi mo gbé pẹ̀lú dáàdì èmi náà jẹ́ máa lọ lé ọkọ mi jọ kan mo dey support dáàdì everything ni mo fi support wọn now ẹ̀yin yẹn tó wọ́n fẹ́ balẹ̀ ọkọ tèmi jẹ́ kò sí wàhálà ó ní àǹtí ṣeun bó ṣe lé woman yẹn lọ nìyẹn ó ní mo ká ní pé ìyàwó òun kò gbọ́ sọ̀rọ̀ yẹn ni dìsìn yìí wọn ò bá ṣe máa dó woman yẹn lọ tó máa sọ pé òun ò ní ṣe mọ́ tí wọ́n bá gbá okó òun mú sẹ́nu báyìí tó bá bẹ̀rẹ̀ sí mú okó òun báyìí wọ́n ti ẹ̀bí yín dá ẹ jọ̀wọ́ lẹ̀ ẹ ní jọ̀wọ́ lẹ̀kẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí mú okó mi báyìí ìyàwó mi lóun ti dáríjì mi o àtìgbà yẹn mi dẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ mo káwọ́ mi sókè ni kódà fóònù mi máa ń gbélẹ̀ fún ìyàwó mi ni ọmọ tàjẹ́ ń sọ yìí mo ní kí ìyàwó mi ṣe DNA test tí ò bá bí lè èmi kọ́ mo lọ ọmọ
ó dẹ̀ ní òun fẹ́ ṣe DNA test because òun fẹ́ kàn tó máa break òun down